Only Jesus TV. tó lórí ọ̀rọ̀ Tani Olohun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé ẹ̀ lánàá tí àwọn ọlọ́pàá ṣàríà tí wọ́n wá láti Ìlọrin láti wá gbé Tani Olohun. Alfa Ajigini wọ́n ti jáde o, wọ́n ti kóòtì òfin láti fi dá olóyè Sunday Igboho lẹ́bi lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kóòtù òfin yẹn jáde o. Bọ́n ṣe wá kóòtù òfin yẹn Evangelist Ezekiel Noah àwọn náà ti kóòtù òfin jáde o láti jẹ́ kí Alfa Ajigini mọ̀ pé gbogbo òfin tí wọ́n kóòtù yẹn irọ́ lásán ni, kò ní ẹsẹ̀ nílẹ̀. Ẹ wo mo fẹ́ yẹ ká wá wo fídíò yìí, màá fi sílẹ̀ fún yín. Ẹ ṣáà bá ẹ ṣèrànlọ́wọ́ kan fún mi, ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan, torí àwọn fídíò tẹ máa bẹ̀rẹ̀ sí ní bá pàdé kì í ṣe ti Evangelist Noah nìkan o. The Voice of God TV àwọn náà jáde lórí ọ̀rọ̀ yìí o, wọ́n gbẹnu sí máìkì wọ́n sọ̀rọ̀ o. Bákan náà sister Boma Innovation àwọn náà jáde. Gbogbo àwọn tí mò ń dá ọkọ̀ yìí pátá gbogbo wọn ló jẹ́ pé Ọlọ́run kún fún ọgbọ́n àti ìmọ̀ àti òye tí wọ́n fi ń sọ̀rọ̀ tó jẹ́ pé àdè máa fẹ́ gbọ́ wọn. Ìdí ẹ̀ nìyẹn tí mo ṣe gbé wọn wá nígbà tí wọ́n dá sí ọ̀rọ̀ Tani Olohun. Bákan náà Mr Wisdom àbúrò olóyè Sunday Igboho wọ́n tú àṣírí bí ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bí iṣu ṣe kú tí ọ̀bẹ kún, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́nu wọn. Ohun tẹ́kọ̀ọ́ máa ṣe ni pé ẹ̀mú báyìí kẹ́ mú wèé. Ẹ bá ṣe ń wo section kọ̀ọ̀kan tẹ́ ń wo àwọn fídíò yẹn kọ̀ọ̀kan bá ṣe ń gbé wá, ohun tẹ́ bá ti rí sí ẹjọ́ tiẹ̀ sílẹ̀, ohun tẹ́ bá ti rí sí kẹjọ́ tiẹ̀ sílẹ̀, tàbí bẹ́ bá ṣe rí yẹn ẹ ṣáà máa lọ sí comment section kẹ́ máa fi síbẹ̀. Tẹ́ bá tún wo eléyìí tá bá tún gbé wá next náà, ẹ lọ sí comment section, ohun tẹ́ bá rí sí ẹjọ́ tẹ̀ sílẹ̀. Káàdì ìjọ ṣe kí ni, káàdì ìjọ wo gbogbo ẹ̀, ká wo view tiyín náà, ká jọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé Tani Olohun lánàá. Yóò dára fún wa, ètò ayé wa ò ní dojúrú. Ó yá lókè lọ́hùn. Ẹ̀yin àfa Nàìjíríà, ó sì jẹ́ pé gbogbo ohun tẹ́yin ò lè gbà lẹ́yìn ṣe fáwọn èèyàn, àmọ́ tán bá wá ṣe padà fún yín ní máa ń dùn yín. Ìbéèrè ni o, sẹ́ni mi sọ̀rọ̀ yìí lórí pé bóyá pé èèyàn ń support ẹnìkan àbí kì, mò ń ṣe ní pé ìṣe ìjẹ́ ọmọlúwàbí àti ẹni tó rí ẹ̀ pé tó lè dá ronú. Mo kí gbogbo èèyàn tẹ́ ẹ̀ ní oore ọ̀fẹ́ láti máa wò wá, ẹ bá mi share fídíò ìtẹ́lẹ̀. Mo ní ìmọ̀ràn fún brother Tani Olohun ní at the end of this video àtàwọn tí wọ́n jẹ́ supporters wọn, mo ní ìmọ̀ràn fún wọn. Lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Olúbàdàn, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀yọ́ State Police Command, lọ́wọ́ Governor Ṣèyí Mákindé àti lọ́wọ́ olóyè Sunday Igboho. Mo sì kí Tani Olohun, ìyà yín ò ní jẹ yín gbé, Ọlọ́run á wà pẹ̀lú yín. Sẹ́rí wọ́n kàn fẹ́ intimidate Tani Olohun ni, wọ́n kàn fẹ́ fìyà jẹ ni, wọ́n kàn fẹ́ rí sọ wípé àwọn lágbára ni, kì í ṣe pé àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n gba ọ̀nà ẹ̀tọ́. Ẹ má gbàgbé pé nígbà àkọ́kọ́ tí wọ́n máa kọ́ gbé màá yìí, wọ́n gbé ní ìgbé pé bóyá ká má sọ pé wọ́n jẹ́yàn gbé, torí kì í ṣe ọ̀nà tó yẹ kán gbà gbé èèyàn nìyẹn. Ó yẹ kán kọ lẹ́tà ní kán invite ẹ̀, tó bá deny tí ó wà ni wọ́n lọ gbé. Àmọ́ ẹ rí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ, ibo ló gbé lọ? Ìlọrin. Ẹlẹ́ẹ̀kejì yìí náà, ibi tẹ́ ẹ ti máa mọ̀ issue tó wà bí inú news tó jáde lórí Punch News. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀yọ́ State Police Command, mo appreciate yín sir. Àwọn ọlọ́pàá tó mọ iṣẹ́ wọn wà o, àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ wọn bó ṣe kàn sí wọn wà o, wọ́n wà o. Ẹ jẹ́ ká respect wọn, ẹ jẹ́ ká respect wọn. Nígbà tí mo rí kíní yẹn lánàá, mo ń wòye àwọn kankan. Number one, sáwọn ènìyàn ní warrant of arrest. Number two, ọ̀nà tó fẹ́ gbà gbé máa yìí só lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Sẹ́ni yìí lẹ́tọ̀ọ́ láti sọ wípé ibi tẹ́ ẹ ti fẹ́ lọ ṣe ẹjọ́ mi o, mi ìṣẹ́jọ́ ń bẹ̀, ẹ gbé wá síbi tí mo ti ṣe. Nígbà tí sọ̀rọ̀ pé bóyá ó fàdíya, ìsọ̀rọ̀ kó jẹ́yàn gbé àbópáyàn, ibẹ̀ yẹn omi ẹ má ṣẹjọ́ mi bẹ̀, ìlú tí mo ti ṣe nǹkan tẹ́ ni mo ṣe yẹn, ẹgbẹ́jọ́ mi wá bẹ̀. Sẹ́ni yìí lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Mò ń wòye àwọn kankan. Ṣùgbọ́n Police Command Ọ̀yọ́ State, mo appreciate wọ́n padà tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn jù tẹ́lẹ̀ lọ. Nípa báwo? Wọ́n ní upon receipt of the report, the Commissioner of Police Ọ̀yọ́ State Command directed the officer to return back to their base and advised his complainant to approach the appropriate court in Ibadan. Wọ́n sọ wípé Ọ̀yọ́ State Police Command sọ pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wá mú ẹ̀rí ẹ padà lọ síbi tẹ́ ẹ ti wá. Ó wá ní ẹ sọ fún àwọn tí wọ́n complain pé àbí àwọn tó yẹ pé àwọn ló mẹ́sùn wá pẹ́ ní iṣẹ́ ìjọba yìí kí wọ́n lọ fi sùn ní ilé ẹjọ́ tó lẹ́tọ̀ọ́ ní ìlú Ìbàdàn, níbi tẹ́ ẹlẹ́ni yẹn ti ṣe nǹkan yẹn, kì í ṣe pé ẹ máa gbé lọ lọ́rin, níbi tẹ́ ẹ ti jẹ́ pé òfin tẹ́yìn lò ó yàtọ̀ sí tiwa. Tí bá ṣe mistake ẹ mọ́ bínú bẹ́ẹ̀ o. Ó ní being the alleged place where the offence was committed in accordance with due process and the principle of territorial jurisdiction, eléyìí tó bá ẹ̀tọ́ mu, tó bá ìlànà ọ̀rọ̀ òfin mu nípa agbègbè, nípa ọ̀rọ̀ ẹjọ́, ibi tẹ́ni yẹn ti ṣe ló yẹ kẹ́ complain sí, kán wá invite ẹni yẹn, kán wá sọ̀rọ̀, kẹ́ ẹ ṣe kéèsì bẹ́ẹ̀. Kì í ṣe pé lọ jókòó sílùú kan tẹ́wọ̀n fẹ́ fi para gbé ẹni yẹn láti ibà lọ sọ̀hún. Nítorí ẹ̀fẹ̀ sẹ́ni wọ́n fẹ́ intimidate Tani Olohun, ìkànnì bá ti gbé wọn lọ tì mọ́lé, wọn á dẹ̀ fẹ́ lù pa. Ẹ má gbàgbé first one àtọkọ́ ṣẹlẹ̀ sí máa yẹn. Ó ní being the alleged place where the offence was committed in accordance with due process and the principle of territorial jurisdiction, eléyìí tó bá ẹ̀tọ́ mu, tó bá ìlànà ọ̀rọ̀ òfin mu nípa agbègbè, nípa ọ̀rọ̀ ẹjọ́, ibi tẹ́ni yẹn ti ṣe ló yẹ kẹ́ complain sí, kán wá invite ẹni yẹn, kán wá sọ̀rọ̀, kẹ́ ẹ ṣe kéèsì bẹ́ẹ̀. Kì í ṣe pé lọ jókòó sílùú kan tẹ́wọ̀n fẹ́ fi para gbé ẹni yẹn láti ibà lọ sọ̀hún. Nítorí ẹ̀fẹ̀ sẹ́ni wọ́n fẹ́ intimidate Tani Olohun, ìkànnì bá ti gbé wọn lọ tì mọ́lé, wọn á dẹ̀ fẹ́ lù pa. Ẹ má gbàgbé first one àtọkọ́ ṣẹlẹ̀ sí máa yẹn.
so ẹ rí i pé tẹ́ bá kí news yẹn wà lórí punch news yẹn wà ní orí punch news níbi tí àti pm news náà níbi tí news yẹn wà. tó tẹ́ ẹ bá wò yẹn rí i pé wọ́n ń ṣe normal process ni wọ́n gbà wá àwọn tó jáàmù fímọ̀ pé wá lọ́wọ́ àwọn àbúrò ṣe kó ní social media yéè Tani Olohun olóyè Sunday Igboho kò jẹ́ kọ́ rí gbé ẹ̀yin ìjọba ẹ̀yin kìnnì kan sẹ́ẹ̀rù kó gbin ẹ̀rú gọ̀ bìtín. iṣẹ́ rí àmọ̀ràn kan tí màá kàn ní fún ẹ̀yin fún Tani Olohun àti kìnnì òun náà ni pé ẹ wà careful nírú àkókò yìí. Mo expect pé yẹ kí Tani Olohun náà ti ní lọ́ọ̀yà tiẹ̀ personal lawyer tó jẹ́ pé irú tó ṣẹlẹ̀ ibi fọ́ọ̀kú tó di pọ́n wá gan ó yẹ káwọn gan ti kọ lẹ́tà sí ẹni wípé lè wá bẹ̀. torí náà mo rọ ẹ̀yin yẹn wá mo bẹ̀ wá èyí tẹ́ bá jẹ́ olólùfẹ́ Tani Olohun ẹ má jẹ́ kán intimidate máa yín ẹ má jẹ́ kankan mọ̀ fìyà jẹ́ báyìí mọ́ èyí tẹ́ bá mọ̀ pé ẹ lè sí bóyá ẹ̀yin lọ́ọ̀yà ni ẹ dìde fún un. ara nǹkan tó dẹ̀ ṣe fún wa yìí ni pé kò lọ gbé ládùúgbò tó silent àdúgbò ibi táwọn yẹn ti tọ́tì mọ́ni tó dẹ̀ jádùúgbò tẹ́ pé òun náà sí dáadáa mẹ́ because àìmọye tó ń gbé ládùúgbò yẹn pé irú òlìṣẹ̀lẹ̀ kan jáde wọ́n mọ̀ ní kẹ́ mọ́ gbé lọ ọ̀rẹ́ yóò dàgbọ́rọ̀ bàbá yìí tú bàbá àtàn. èyí tẹ́ bá jẹ́ olólùfẹ́ wọn mo rọ̀ yín ní tẹ́ bá lè fi protect máa ẹ ṣe àwọn ẹni yóò níye máa wá láti wá máa intimidate ẹ wọ́n á dẹ̀ sọ pé Ọlọ́run àwọn làwọn ń jà fún Ọlọ́run tí ò lè jà fún rẹ̀ Ọlọ́run tí ò lè dájà fún rẹ̀. This is my advice for you. Bàbá wa Malaba Ahmed, Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tẹ́ jẹ́ president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, tẹ́ dẹ̀ tún aspire látún ti tún gba ìbò gbogbo ọmọ Nàìjíríà. Ẹ bá wa caution Chief Sunday Igboho. Chief Sunday Igboho ń tako rule of law. Àwọn ọlọ́pàá tí wọ́n wà yìí wọn kì í ṣe Kwara State Police àti ìní State Police, Nigeria Police ni wọ́n. Chief Sunday Igboho dẹ̀ rí pé Nigeria Police ni wọ́n. Mo kí gbogbo èèyàn wa tí ẹ̀ ń wò wá. Alfa Ajigini àbí kí lorúkọ yín ní ìrírí ìrántí dáadáa ní ìfiṣẹ́ ẹ̀ka àbùkù yín o. Under section wo chapter wo àbí police act wo ni olóyè Sunday Igboho ṣẹ̀ sí. Because tẹ́ bá sọ pé ó tẹ òfin lójúmọ́lẹ̀ kò jẹ́ kí àwọn ọlọ́pàá kan ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ wọn. Ọ̀nà wo ló gbà tẹ òfin lójúmọ́lẹ̀ òfin wo ló tẹ̀ lójúmọ́lẹ̀. Because tẹ́ bá lọ wo Administration of Criminal Justice Act ACJA 2015 àti Police Act náà àti 2020 nípa àwọn òfin àwọn ìmú èèyàn àwọn kankan báyẹn ẹ jẹ́ ká kí n explain nǹkan tó wà lọ́ndà ẹ̀ nínú òfin Nàìjíríà fún wa nínú àwọn òfin yẹn. Number one, tí station kan tí kóòtù kan ní ìlú kan ìlú bòmíì state bòmíì bá kọ tó bá sign the warrant pé kán la arrest yẹn wá tí àwọn ọlọ́pàá tó bá fẹ́ arrest yẹn bá ń bọ̀ wọ́n á kọ́ wá sí local police station kan àbí police command kan láti submit lẹ́tà yẹn nǹkan yẹn warrant of arrest yẹn wọ́n á wò ó kó tó di pé wọ́n á fún wọn ní ààyè láti lọ ṣe local police kan àbí police command kan níbi tó wà yẹn máa tẹ̀lé wọn lọ́bẹ̀ yẹn. lọ́ndà òfin wọ́n gbọ́dọ̀ lọ sí magistrate court tó bá wà ní ìlú tí wọ́n ti fẹ́ gbé èèyàn yẹn kọ́ lọ tẹ́ńdà ìtọ́fẹ́ gbé èèyàn fún bẹ́ẹ̀ táwọn náà wo nǹkan yẹn òun lẹ́sẹ̀ rí tí ọlọ́pàá Ọ̀yọ́ state sọ pé ẹ padà lọlé ẹ lọ tún iṣẹ́ yẹn ṣe ẹ lọ complain sí magistrate court tó wà bẹ́ẹ̀ ṣé ń gbọ́ sí tó wà ní state ẹ ti fẹ́ gbé yàn so wọ́n kọ́kọ́ kọ lẹ́tà wọ́n kọ́kọ́ mú kinní yẹn wá wọ́n àtọ̀bà rẹ̀ ṣe wá sí kóòtù yẹn á wò á sign ẹ̀ pé kán lọ mú ẹni yẹn tó bá lọ mú ẹni yẹn wọ́n lẹ́tọ̀ọ́ láti gbé ẹni yẹn lọ straight bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ gbé wá sí magistrate court state ibi tán ti gbé tó bá wá gbé wá bẹ́ẹ̀ wọ́n á wò pé ṣé nǹkan táwọn lè settle ni ṣé case táwọn lè wò ni tó bá gbogbo níbẹ̀ wọ́n á allow wọn pé láti gbé ẹni yẹn lọ. ǹjẹ́ àwọn tó fẹ́ wá gbé Tani Olohun ṣé wọ́n gba process yìí tó bá gbé wọ́n gbà wáyé tí police commander yọ wá sọ pé padà lọ lé ẹ lọ tún iṣẹ́ yẹn mú ẹ lọ complain sí magistrate court tó wà nìkiri kóòtù ẹ̀yẹ kan torí ẹ mùsùlùmí kan ìbàdàn wá sí báyìí nílé lágbájá ẹ ṣé wọ́n ṣe kiri kan ẹnìkan so high court nìkan àbí federal high court nìkan ló lè sọ pé lọ gbé yẹn wá tí wọ́n nílò àti ìlọ máa gbàṣẹ ìyẹn jábá kan apá kejì ní tí olóyè Sunday Igboho ṣe ó bá òfin mu tààràtààrà òfin wo ló bá mu ó bá òfin defend yourself and defend others mu àti gbogbo àwọn tó protect kìíní Tani Olohun wọ́n ṣe nǹkan tó wà out of defend yourself and defend others nípa báwo àwọn tó wáyé wọ complete aṣọ wa mọ́tò tó ń gbé wá kò ní orúkọ kò ní nọ́mbà so ní ọ̀dà òfin àwọn ènìyàn ní láti suspect pé kidnapping ni wọ́n ní láti suspect pé wọ́n ní ẹ̀tọ́ láti suspect pé kidnapping ni ká dẹ̀ máa gbà kí àwọn èèyàn gbé ẹni yẹn lọ ọ̀hún ti ìgbà tí wọ́n bá rí ẹ̀rí tó dájú pé ẹni lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí wọ́n gbé. sẹ́ni sẹ́ni wọ́n ní this is mo ti ṣe fídíò yìí mi ò ṣetán láti fi support kò bóyá mo wà pẹ̀lú àwọn kan o ẹ̀rọ ń bá àwọn kìnìkan ṣe o but police state police làwọn mùsùlùmí òbẹ̀yẹ kan wà ó kọ́ lè máa rí sẹ́ẹ̀ bí wọ́n ṣe o
àwọn ìsìnbá wà ní nọ́ọ̀tì wọ́n ń gbé àwọn èèyàn o, ẹni tó bá fẹ́ sílẹ̀ wọ́n á gbé o, ẹni tó bá ṣeré wọ́n á ṣe o, wọn ò ní problem o. But state police gangan tó fẹ́ wà níbí lọ́fẹ́ ní problem pẹ̀lú ẹ̀ torí pé nǹkan táwọn fẹ́ máa ṣe tí wọn ò ní really lọ pẹ̀lú òfin wọ́n fẹ́ máa ríṣẹ́ yẹn gbé jáde. So wọ́n bí àfa Àjìgìní léèrè ẹ sọ act wo ṣáàtà wo lẹ́nu yìí lòdì sí nínú òfin lórí tó ṣe. Mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ jẹ́ kí iye wá sí, mo lè sọ wọn ò ní yé máa intimidate àwọn èèyàn tí a bá máa gbé àwọn ìgbésẹ̀ tòótọ́. Mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ó fi ọwọ́ kúkúrú gbá yín lójú. Nítorí àwọn ọ̀rọ̀ ẹ̀yà ara wa tí àwọn fídíò yìí ẹ jẹ́ kí a mọ ẹ̀tọ́ wa ká sì mọ ní tá a fẹ́ sọ lásìkò. Mo sì fa ọkọ̀ yìí rọ̀ yín pé ẹ wá sọ́dọ̀ Kristi, ẹ wo orúkọ àtẹ̀yìn mùsùlùmí mú, ẹ wo gbogbo bẹ́ẹ̀ sí ń bú àwọn èèyàn látọjọ́ yìí. What's all this? What's all this? Gbogbo ayé ẹgbà wá o. Kí ni mí ní gbogbo Wọ́n ti gbogbo? fẹ́ pátá lọ́wọ́ wọ́n ti fẹ́ gbogbo o. Àdìyàn máa ń yàmá Wọ́n ti gbogbo. fẹ́ pàyàwó What's all tó this? mẹ́gbà wá o. Ẹgbà wá o. Fine, mi ò rí sí pé kí ọmọ kékeré wà kó yájú sí àgbàlagbà, mi ò rí sí. But tó bá ti ní ṣe pẹ̀lú àwọn Ọlọ́run, God anything tí oníkálukú pè ní Ọlọ́run àti Ọlọ́run tí èmi ń sìn àti Ọlọ́run tí anybody gbogbo wa kàn sìn, tó bá ti ní ṣe pẹ̀lú Ọlọ́run, this is rubbish. Tó bá ti jẹ́jà Ọlọ́run la gbèdé ìkórìtà, it is rubbish. Bẹ́ẹ̀ nìkan sọ pé Ifá wa kò bá ara, and so what? Èèyàn kan ní Ifá wa kò bá ara, and so what? Gbogbo wa pátá tí a ní Ọlọ́run tá à ń sìn, ta lórí Ọlọ́run rí nínú wa? Have you seen the God you are serving? Ṣé orí Ọlọ́run tó ń sìn rí? Ṣé orí Ọlọ́run tó ń sìn rí? Ṣùgbọ́n orí mi rí, mo rí ẹ rí, àjọ ríra wa, àwa èèyàn láríra wa, tá a mọ̀ra wa. Now come and tell me that God tó rí rí yẹn tó dẹ̀ sọ pé ẹni tó rí rí kò mọ́ kàwọ́ kún. Irú Ọlọ́run wo nìyẹn? What a God! Ó fúnra ẹ̀ ò rí rí. Ó dẹ̀ ní gbogbo ẹni tó yí ẹ ká, ẹni tó bá ti jẹ́ pé tí ẹ̀ ò bá sí ẹmu, ó máa pa àwọn tó yí ẹ ká, ó máa ṣe. Irú Ọlọ́run wo nìyẹn? Tó bá l'accident tó wà lórí títì tó need help mbẹ níbi tó sùn sí tó ti need help yẹn ṣé máa bèrè Ọlọ́run táwọn tó fẹ́ rescue ẹ̀ sìn kó tó rescue ẹ̀, or you get to the hospital will you be asking your doctors pé Ọlọ́run wo ló sìn kó tó di pé wọ́n rescue ẹ̀? Ọlọ́run tí a kò bá ti rí, tí kò jẹ́ ká bú yìí, tí kò jẹ́ ká fẹ́ràn àwọn ènìyàn tí a rí, kì í ṣe Ọlọ́run, kì í ṣe Ọlọ́run. Mi ò rí ẹ rí, wọ́n ròyìn ẹ fún mi ní àwọn èèyàn ni mo dẹ̀ rí tó yí mi ká yìí, ó wá láwọn tó yí mi ká oníwọ̀n kí n máa pa wọ́n kí n ṣe wọ́n yamayama. What kind of God is that? Kí lèmi ṣe wọ́n náà tẹ́mi sìn? Ó ti sọ mi ò rí orí ó ní ṣùgbọ́n ìfẹ́ tí mo lè fi fẹ́ tí n bá ti fi àwọn tó yí mi ká ó ní ẹ̀hẹ́ ìgbà yẹn ló ń gbọ́n lè gbà pé mo fẹ́ràn ohun tí mi ò rí rí. And he said I should love everybody ó ní ó gba àwọn oko ìfẹ́ àwọn tí ò gbàgbọ́ lórí kí n fẹ́ràn jù sọ́nà wo ni mi ò ní rí tí wà ní kí n máa bẹ̀rẹ̀ sí pa àwọn tẹ́mi rí rí. You turn me to a murderer, you turn me to a criminal when I have never set my eyes on you. Àwọn èèyàn sì lé tó bá kígbe pa níbi tó wà ṣé Ọlọ́run tó gbà yẹn ló máa sọ̀kalẹ̀ wá. Is it not people that are around you? Àwọn èèyàn wọn kọ́ dàbí tó bá ti dé èyí tí ò bá ti gbà tó gbà wà ní kó máa lọ. I mean I don't see to all this. This is in fact arrant nonsense. Ifá wa kò bá ara sọ wọ́n táwọn wọ̀nyí agbójúbà àyàngáṣí ológun bọ́wọ́ mi bá tẹ bíbélì àyàngáṣí babaláwo ń gbé opposite ilé wa ń gbà táwọn àdàgbà and we will sing it àṣẹ rally àṣẹ káàkiri. Ṣé yẹn ní káwọn babaláwo tán ni? Ṣé oníṣègùn tán ni? Ṣé olóògùn tán ni? Títí tí Jésù tẹ́mi gbà sí máa fi dé olóògùn máa wà because he allowed everybody ká máa dàgbà. Irú Ọlọ́run wo nìyẹn? Now let us all stop talking about our God. Ó ní ká kó mọ́ sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ mọ́. Káwá wọ Ọlọ́run tó ní agbára láti kọ sí àwọn èèyàn ní ibi kọ́lọ́fín wọn. That is the God I choose to save. So I don't ní báwo ṣe máa ṣe Ọlọ́run tí máa jà fún mo ti jà fúnra mi ná. Ṣé mo jà fún mo gbèjà ara mi tán ná? Ṣebí torí pé mo jọ́lẹ̀ ni mo ṣe ń sin Ọlọ́run. Why would you now turn me to something else tí mi ò jẹ́ kí n tó gbà ẹ̀? What's all this? Ifá wa kò bá ara so what? Ẹ mọ iye nǹkan táwọn èèyàn ti pe Jésù ni, ẹ mọ iye ọ̀rọ̀ burúkú tó ti sọ sí Jésù, ẹ máa yà àwòrán burúkú tó máa yà tọ́mọ even when Jesus was on earth ẹ mọ iye nǹkan burúkú tó sọ sí ni mélòó ló jìjà ń bẹ̀. And that is why I prefer that. I think we need to redefine the peace we are talking about because when a set of people come up and say àwọn làwọn wà sọ àlàáfíà and it goes this way, I think we need a new definition of that peace. Kó ní kálukú sí nǹkan tó bá ti tẹ́ lọ́rùn tó bá ti sọ tiẹ̀ fún mi tí n bá ti ní kò wù mí leave me and just go your way. Tí n bá dẹ̀ ti wá ẹni tí ẹ gbà ó ní tí n bá ti sọ fún ẹ tó bá ní rárá ó ní kí n gbẹ́sẹ̀ mi kí n pẹ̀yìn dà mo dẹ̀ ní mo gbúdọ̀ ṣe máa gbàdúrà fún ẹ ó ní bí ẹni tí n bá ṣe mo gbúdọ̀ sáré kí n ṣe ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú pé ògbà I think I prefer that. Irú Ọlọ́run lẹ́wọ̀ nìyẹn tó di pé wà wá gbébọn lé mi lọ́wọ́ àbúrò àgbàdà lé mi lọ́wọ́ kí n máa gbèjà ẹ kiri wà wá sọ mí di gbogbo tọ́ọ̀gì. Irú Ọlọ́run wo nìyẹn? Ẹni tó yẹ téèyàn bá gbà tí ò bá lè gbà yàn ó ṣèyàn bó ṣe bá yàn náà màá wá yọ ọmọlúwàbí kí n tó gbà wá nítorí pé mo gbà ẹ́ sìn màá wá di apààyàn kiri màá máa bẹ̀rẹ̀ sí halẹ̀ kiri màá kọ́kọ́rọ́ tó ṣẹlẹ̀ màá máa wú gàgà òun gbèjà Ọlọ́run tó rí rí o dẹ̀ ń bá àwọn èèyàn jà ibi tó ti ń wú gàgà yẹ tí ẹni tó bá fẹ́ ṣẹlẹ̀ sí ẹ àwọn èèyàn tó rí tó fẹ́ sọdọ̀ táyé kan ló máa gbà ẹni abeg kí náà tí ìsọsí Jésù tán kí náà oríṣiríṣi orin ẹ lọ́wọ́ rí àwọn kẹ́gà ìtòrí church kan ló pọ̀jù táwọn kẹ́gà ìtì ń yí ni àwọn political parties gbogbo ní church kan ló pọ̀jù tán yí ni who cares we will stop praying and bí gbogbo wa pátápátá tàgbà Jésù ọba adákẹ́lẹ́ ni àìmọye àwọn tó ti rí lójú oorun even láwọn ìlú forbidden grounds wọn ní pé ìgbàgbọ́ lè wọlé ó fọwọ́ fara hàn lójú oorun that is why he is God if he cannot do that then it's questionable. So ẹni tá a bá ti pè ní Ọlọ́run ó gbọ́dọ̀ lè ṣe supernatural ó yẹ kó tó jà ara ẹ̀ gbé ní ó ṣe wá máa gbèjà Ọlọ́run kan kiri abeg máa ní kọ́ Ọlọ́run yẹn fi nílẹ̀ ni máa ṣe máa gbèjà Ọlọ́run tí mi ò rí ká. So ẹni tá a bá sọ pé okay Ọlọ́run nìyí then you if you are God you must be able to do the supernatural even if I don't tell people about you should have a way of reaching people in the innermost part of their being. Ọlọ́run tí ò bá ti lè dé level yẹn ìṣọ́ Ọlọ́run Ọlọ́run tó bá jẹ́ pé tó bá ti lè mọ fence ó ti wà ń takò lè sínú ilé ìyẹn ìṣọ́ Ọlọ́run. So if I call you God you must be able to fight for yourself and fight for me báwo máa ṣe sí Ọlọ́run tí máa gbèjà fún kò lọ́wọ́ ni
abeg me I don't see to this so ìjọba wa kí ìjọba wa tètè ya wá nǹkan ṣe sí kó ní kálukú sin nǹkan tó bá wù kó ní fáma sí fáì kọ́lọ́pẹ̀lẹ̀ máa sin ọ̀pẹ̀lẹ̀ ó ní ṣọ̀gbọ́n máa sin ṣọ̀gbọ́n ẹ̀ èmi tí mo bá Jésù ẹ̀ fi nílẹ̀ ẹ jẹ́ kí n sin Jésù yẹn pẹ̀lú àlàáfíà kí ó ní muslim dẹ̀ máa ṣe muslim ẹ̀ ẹni tó bá wù kó bú àti agbójúba ni kẹlẹ́sìn kan máa sọ pé ẹ̀sìn kan ò ṣe agbójúba ni gbogbo ìtàn sọ yìí àwọn táwa pè ní àwọn bàbá tí wọ́n ta pè ní fathers in faith àwọn iye ọ̀rọ̀ burúkú táwọn èèyàn sọ sí wọn lórí social media ni àwọn iye tó ń sọ ni pẹ̀lú èjì bàbá Adébóyè pẹ̀lú gbogbo nǹkan tí Ọlọ́run ti ṣe láti ọwọ́ bàbá yẹn àwọn ọmọ tí ọkọ̀ jáǹbẹ̀ yọ̀kan ṣoṣo kọ́ pàṣẹ àwọn ọmọ tó ń sọ lórí social media sí bàbá yẹn ni have you ever fought ṣáàjà tá a bá ní ká máa jà pẹ̀lú gbogbo nǹkan táwọn èèyàn ṣe sí àwọn àtàjọ ọmọlẹ́yìn Kristi ṣé gbogbo nǹkan ò ti ní dàrú ni why Ọlọ́run tí ò bá ti lè jà fúnra ẹ̀ let that God go to places let that God go to places kọ́lọ́run tá a rí kan máa wà dáàrin àwọn àtàríra wa rú ọmọ ìyá mi ni wá mẹ́n I have Muslims in my family I have Muslims as friends I have as friends Ọlọ́run láàrin tó máa sọ pé kí n hate àwọn ọ̀rẹ́ mi tó máa ní kí n máa pa ẹnìkan torí pé kò gba ẹ̀sìn mi abeg that God should leave me let's redefine peace so ẹ jẹ́ ká mọ̀ tí another definition bá ti wà fún peace I think some set of people should let us know this is Nigeria it belongs to every one of us it belongs to any one of us àyàndáṣe olóògùn bọ́wọ́ mi bá tẹ̀ bíbélì máa kọ́ torí fábáwákọ̀ náà sọ tiẹ̀ àwọn kálukú sọ nǹkan tí ó bó ṣe gba Ọlọ́run ẹ̀gbọ́ tó ni àwọn tó bá wá fẹ́ proof pé Ọlọ́run lòun àwa mú lẹ́yìn orin yẹn àwa bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n náà tó bá sọ pé lẹ́yìn orin yẹn tí mo ti tó sọ pé ìfá wa kùbà tọ́lọ́ ìwà sọ pé yàgò ní kó lọ́ máa lu ẹni yẹn no tẹ́mi náà bá dẹ̀ sí ní àyàndáṣe olóògùn bọ́wọ́ mi bá tẹ̀ bíbélì tẹ̀mí ni pé kí n ti kọ́ kí n dẹ̀ ti pẹ̀yìndà òun ló mọ tí ó ṣe lẹ́yìn orin tí mo kọ́ sọ lóun tí ò bá ti lè tẹ̀síwájú iṣẹ́ lẹ́yìn kólóògùn náà bọ́ síbẹ̀ kó bú Jésù kó bú Mùsùlùmù ẹja kọrin ká sọ tó kó kálukú sọ bó ṣe gba Ọlọ́run ẹ̀ kó mọ lọlé Ọlọ́run tí ò bá ti lè wá lè tẹ̀síwájú iṣẹ́ after that kó kúrò láàfin abeg. ẹ̀yin mùsùlùmí kan halẹ̀ ni kò sóhun tẹ́ ẹ lè fi ṣe Sunday Igboho ọmọ Adéyẹmọ kò sóhun tẹ́ ẹ lè fi ṣe tí a bá sọ wípé ìjàngbọ̀n ìdààmú àdúgbò wàhálà ni ẹ̀yin mùsùlùmí jẹ́ fún orílẹ̀-èdè wa ẹ sọ pé wọ́n ń bú ẹ̀sìn yín ẹ pè é ní ẹ̀sìn àlàáfíà láàárín èmi àti ìwọ tó ń gbọ́ mi bó tilẹ̀ jẹ́ wípé àti ronú délẹ̀ dáadáa kò sáàyè fún yẹn mọ́ láàárín èmi àti ẹ ṣé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn yín tìtorí wípé ẹ ò rí Tani Ọlọ́run gbé lọ ẹ kúkú wá fàbọ̀ sórí iṣẹ́ Sunday Igboho ẹni tó ní ẹgbà àlàáfíà láàyè ẹ jẹ́ kí kálukú ẹjọ́ practice ẹ̀sìn tiẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò tó nǹkan tá à ń gbéyàn sí ẹ dojúkọ yẹn nísìn ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò lọ́tún lọ́sì nítorí pé wọn ò jẹ́ kí ẹ gbé Tani Ọlọ́run lọ láti lọ pa èyí tẹ̀yìn ti ń ṣe látọjọ́ ọjọ́ yìí tẹ̀ ti ń ṣe látọjọ́ ọjọ́ yìí ẹni mélòó ló gbé ẹ̀yin lọ sílé ẹjọ́ torí pé ẹ̀ ń bú wọn ẹni mélòó ló gbé ẹ̀yin lọ sílé ẹjọ́ tí wọ́n bá ń pèèyàn ní ọ̀dàlúrú tí wọ́n bá ń pèèyàn ní ọ̀bàyéjẹ́ tí wọ́n bá ń pèèyàn ní oníjàgídíjàgan tí wọ́n bá ń pèèyàn ní oníwàhálà tí wọ́n bá ń pèèyàn ní ẹlẹ́sìn pàyànpàyàn àti mujẹmujẹ ọ̀nà láti lè fi hàn wípé ẹ̀sìn wa ò kì í ṣe nǹkan tí ẹ̀ ń pè é òun ni wípé kẹ́ ẹ fi àlàáfíà là hàn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ẹ̀yin tí ẹ sọ pé mùsùlùmí ni yín bí ẹ ṣe máa ń ronú kò yé mi because tó bá jẹ́ wípé ẹ̀ ń ronú bó ṣe yẹ kí ọmọ ènìyàn ronú ẹ bá ti mọ̀ wípé wọn ò gbọ́dọ̀ máa pè wá ní olè ká máa gbọ́mọ ẹranko hápà ṣé ẹ fẹ́ pa aṣọ Sunday Igboho ni kò sí nǹkan tí àṣà yín lè ṣe torí pé àṣà ò ní balẹ̀ kó wá gbé pẹ́pẹ́yẹ láéláé èbó di ìyẹn ti dè wọ̀ ẹ kàn máa sunkún ẹ kàn máa kígbe náà ni kò dẹ̀ sí nǹkan tó ń ta yín lára bí kìí ṣe tìtorí wípé àtìgbà tí Tani Ọlọ́run ti declare pé ó ti kúrò nínú ẹ̀sìn yín ni wàhálà ti dé the more bí ẹ̀dẹ̀ ṣe ń fa wàhálà yẹn náà ni àṣírí ń tú sí náà ni àwọn ènìyàn ń jáde kúrò nínú ẹ̀sìn yín torí wípé ẹ̀sìn apààyàn ni torí wípé ẹ̀sìn ọ̀dàlúrú ni torí wípé jàgídíjàgan wàhálà ìṣekúpani lọ́sàn-án àti lóru ìwà wàhálà yẹn ò kúrò nínú ayé yín ká máa rẹ́ sí èèyàn ṣé Ọlọ́run tẹ́ ń kéde fáwọn èèyàn yẹn ìgbà táwa ti ń pariwo ìgbà táwọn bàbá yín ti ń gbé wá sí káàkiri tí wọ́n ń gbé bíbélì kalẹ̀ ṣé wọ́n ṣáwọn mọ̀ bíbélì ṣé Gánà Adégúnwà Yusuf Adépọ̀jù ṣé wọ́n mọ̀ bíbélì tí wọ́n fi ń gbé bíbélì kalẹ̀ kí ni wọ́n mọ̀ nínú bíbélì ẹ sáfẹ́ gbé Muhammed sókè ẹ fẹ́ print àlá fún ayé wípé kì í sóríṣà o ẹ wá kò sí nǹkan tẹ́ ẹ ti sọ sí bíbélì tán kò sí èébú tẹ́ ẹ ti bu àwọn ọmọlẹ́yìn Kristi ìkan jáde sí ó ní àwọn aládàáwò ló bẹ ní ṣọ́ọ̀ṣì ìyẹn dàbí nǹkan tán fi ń rúbọ fíṣù ó jáde ó ní kíní kan gbogbo yín lajú ẹ̀ ń wòran wọ́n ní bíbélì ṣàkùṣàkù ni o kì í ṣe ìwé ọ̀rọ̀ Ọlọ́run ni o àwọn kiri yóò ni o àwọn kíní kan ni o àwa dákẹ́ àwọn òyìnbó torí pé a mọ̀ wípé ẹ ò yàtọ̀ sí wèrè ọ̀rọ̀ yín ò yàtọ̀ sọ̀rọ̀ wèrè so tá a bá ti wá fún yín lésì ọ̀rọ̀ yín tá a bá ti wá sọ pé ẹja dìde ká bẹ̀rẹ̀ jà káwọn náà bẹ̀rẹ̀ jàgídíjàgan bíi ti yín then ayé ariwa wípé ẹ̀sìn ẹwọ ẹ̀sìn wọn àlàáfíà dà nínú ẹ̀sìn wọn ẹ̀yin tẹ́ wá sọ wípé ẹ̀sìn yín o ẹ̀sìn àlàáfíà ni o ibo la àlàáfíà náà wà ibo ni àlàáfíà náà wà àníkẹ́ fífi yín ṣe ti yín wọ́n á gbé bíbélì lẹ̀ wọ́n ní ṣàkùṣàkù ní bíbélì wọ́n ní Jésù jalè ó wọnú oko àgbàdo àbí Yusuf Adépọ̀jù kò sọ bẹ́ẹ̀ wọ́n ní Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ police station àwọn náà ti lọ rìpọ́tù ẹ̀ ọ̀dọ̀ kábíyèsí wọn náà lọ rìpọ́tù ẹ̀ sí adákẹ́ àwọn òyìnbó ẹ̀ ń jáde lójoojúmọ́ lórí àwọn ọmọlẹ́yìn Kristi ẹ̀ máa bẹ́ẹ̀ bú ẹ̀ máa sọ nítorí ẹ̀ bá jáde lórí oníṣẹ̀ṣe ẹ̀ bá jáde lórí eléyìí ẹ̀ bá jáde náà ojú ti wá ńlá social media ló tàṣírí social media ló àṣírí sì máa tú
ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ lọ bá ọpọlọ yín sọ̀rọ̀. ẹni mélòó lẹ fẹ́ arrest, ẹni mélòó lẹ fẹ́ gbé? ṣé sàríà tẹ gbé bọ̀ lélẹ́yìí láti máa kidnap àwọn èèyàn káàkiri, láti máa jí àwọn èèyàn gbé káàkiri? àwọn ọlọ́pàá tó lọ síbẹ̀ yẹn lánàá, ẹ lọ kí ẹlẹ́dàá yín kú oríire, because pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bó ṣe ń jiyàn gbé lọ́tún tó ń jiyàn gbé lọ́sì, táwọn bá ń títí ṣe tiwọn torí ṣíṣí ṣẹlẹ̀. ọ̀gá ọlọ́pàá pátápátá yanyan lórílẹ̀‐èdè yìí jáde, ó ní mọ́tò tó máa fẹ́ gbérìn kó ní plate number. ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ ṣòfin náà lẹ́tún rúfin, táwọn ará àdúgbò bá bẹ́ẹ̀ náà sí mọ́tò yẹn lánàá ńkọ́? ṣé ìbọn tó wà lọ́wọ́ yín lẹ gbéjílé? ìbọn tẹ́ máa yìn tó máa sú yín? ẹ̀yin tó bá rán yàn níṣẹ́ ẹrú ẹ̀ ṣe máa fi tọmọ jẹ? ẹ̀yin náà lọ́mọ nílé ẹ̀ láyà ńlẹ̀, ẹ̀ ṣe máa lo ìwà ọmọlúwàbí? tí kì bá ṣe ṣe Sunday Igboho lánàá, àwọn èèyàn ti block everywhere. tí ẹ bá ti ẹgbẹ́ Tani Olohun kúrò ń bẹ̀ gan, báwo lè fẹ́ jáde nínú Ìbàdàn? wọn tí wọn bá lọ dáná sun mọ́tò yẹn ńkọ́? ẹ̀yin gan tẹ́ lọ síbẹ̀ ẹ̀mí yín wà lórí ewu, ọlọ́mọdé àríkò ṣe dáadáa, tó bá fi nǹkan yí yín lára ńkọ́? tó bá kó nǹkan bò yín ńkọ́? àwọn ọmọ yín wà ńlé, ìyàwó yín wà ńlé, iṣẹ́ tí yín lè ń ṣe, ṣùgbọ́n tó bá rán yàn níṣẹ́ ẹrú máa ń fi tọmọ jẹ. ọlọ́mọdé àríkò ṣe dáadáa, ìjà ń bọ̀ díẹ̀díẹ̀. mo ń lo àkókò yìí láti ké sí ẹ̀yin ọba, mo ń fi àkókò yìí pe kábíyèsí Ọọ̀ni tilẹ̀fẹ̀, olórí aládé gbogbo nílẹ̀ Oòduà. bákan náà mo ń pe bàbá wa Olúbàdàn kábíyèsí kẹpẹ́ láàfin. mo tún fi àkókò yẹn náà pé bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ̀yin ọba tọ́rọ̀ kàn nílẹ̀ Yorùbá, bàbá Aláké Ẹ̀gbá, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́. ẹ̀yin ọba yìí kò ní nǹkan ò ní ṣe yín, àárín yín pẹ́. ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ̀yin kábíyèsí, ẹ jọ̀ọ́ ẹ bá wa pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ lọ bá wa ṣe pàdé, ẹ lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé kí wọ́n gbé òfin jáde lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kí òfin jáde, kí kálukú mọ ibi tó yẹ kó ti dúró. ẹ lọ sí gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri, ẹ lọ sí orílẹ̀-èdè Republic of Benin yẹn, ẹ lọ sí Burkina Faso, ẹ lọ sí Niger, kálukú wọn ti ń ṣe òfin. ìwọ tó bá sọ̀rọ̀ sí ẹlẹ́sìn mi, ẹ̀wọ̀n ni. ṣẹ́yìn ẹ̀yin kábíyèsí yìí níṣẹ́ wà lọ́wọ́ ìṣẹ́lẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n máa kidnap àwọn ọmọ yín gbé, àti mùsùlùmí àti àwọn ọmọlẹ́yìn Kristi. kí kálukú dúró láyé tiẹ̀, kìrìsìtẹ́nì kó dúró láyé tiẹ̀, mùsùlùmí kó dúró láyé tiẹ̀, oníṣẹ̀ṣẹ̀ náà kó dúró láyé tiẹ̀. ojú ọ̀run tẹ yẹ fò láì fara kanra. ṣùgbọ́n tẹ́ ẹ bá dákẹ́ ẹ̀yin bàbá yìí, ṣe bẹ́ẹ̀ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀, wàhálà ń bọ̀ o. ẹ má jẹ́ kó dé bẹ́ẹ̀ tó dìde. gbogbo ẹ̀yin ọba yẹn jọ ẹ bá mi share program, ẹ má bá mi share kó dọ̀dọ̀ àwọn ọba aládé yìí, gbogbo ọba aládé tí mo dárúkọ yẹn má bá mi share. ẹ bá wa lọ ṣe pàdé pẹ̀lú Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kí wọ́n yọ òfin jáde lórí ọ̀rọ̀ ìsìn. tó bá dẹ̀ jẹ́ wípé inú wọn dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé a ti complain nípa muslim ticket lọ́jọ́ sí, wọn kúkú rí nǹkan kan ṣe sí. ṣùgbọ́n ẹ̀yin àgbà ti sọ̀rọ̀, ẹlágbà tí ò bá kẹ́ sọ̀rọ̀ ó máa kẹtọ́ sáré tó ṣe bí òwe. torí náà ẹ̀yin àgbà ẹ dìde. ohun táwọn mùsùlùmí fẹ́ ṣe, ohun tí wọ́n fẹ́ ṣe, apá wọn ò ní ká. bẹ́ẹ̀ wọn ò lè fún wọn níwèé ìgbélùú Saudi. wọ́n lè pa ọmọ ìyá tiwọn, wọ́n pa ọmọ bàbá tiwọn, wọ́n ń dà lóru, wọ́n ń dá wàhálà lẹ̀, wọ́n fọwọ́ sí júwèlé bàbá wọn nítorí ẹ̀sìn lásán. ẹ̀sìn tó yá jẹ́ wípé àkùránì sọ fún yín wípé inú iná ni gbogbo yín máa dé sí, nítorí iná yẹn ẹ̀dẹ̀ ń bà ń jẹ́, ẹ̀dẹ̀ ronú. ẹ̀jọ̀ ẹ bá mi share, ẹ bá mi pín dáadáa, ẹ bá mi tàgé àwọn tọ́rọ̀ kàn. ẹ̀yin ọba ẹ dìde o, ẹ̀yin ọba ẹ dìde o. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa ó ṣe Tani Olohun kò ṣe Tani Olohun, àwọn ọlọ́pàá àtolóyè Sunday Igboho, àtàárọ̀ mo ti wò pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti lè ní controversial àbó ní controversy nínú, tí ó fẹ́ dàbí pé apá bíbá yìí ní ọ́fíìsì tí bí ní ọ́fíìsì, ó rí ọ̀rọ̀ owó iyebíye wọn kì í ṣe lófò. èyìnbó rẹ̀ ní never you argue with stupid people, they will use their own inadequate brain to drag you down to their level. Orí èèyàn gbọ́dọ̀ máa hùwà wípé ọjọ́ kẹyìn ó kú. àkọ́kọ́, gbogbo apá kan àbá ní dídá ẹ̀ṣẹ̀ ni fún gbogbo ẹ̀yin àfáà àbáwọn tọrọ òye tí wọ́n ń jánu ọ̀rọ̀. mo ti wá rí pọ̀pọ̀lọpọ̀ ṣe say no to ìrù ẹkùn, say no to ìrù ẹkùn. bẹ́ẹ̀ bá say no to ìrù ẹkùn, àkọ́kọ́ ìrù ẹkùn ṣé wọ́n sọ fún ọ wípé à ń gbowó ń bẹ̀, àbúlóyè Sunday Igboho rí nǹkan kan ń bẹ̀, à ń ṣe láti fira wa kalẹ̀ ní kẹ́ẹ̀ṣe say no to ìrù ẹkùn kò dí ọlá Sunday Igboho kù, àwa tá a jábúrò rẹ̀ yìí kò disvalue wa, nítorí ohun tá a jà tún tá a dà àti kọ́. ẹ̀yin náà lẹ́sìn ní ká nígbàgbọ́ nu kádàrá dáa pè ní article of faith, believe in the oneness of Allah, believe in the last day, and also believe in the destiny, be it good or bad. What has destiny has in store for you? Kí ni kádàrá pè ní gbogbo fún ọ? Kádàrá ní gbé olóyè Sunday Igboho tí gbogbo ti ń ṣe. Bí kádàrá ò bá sí dé níjọ́ tí wọ́n ti panupọ̀ tí wọ́n pagbára pọ̀ tí wọ́n láǹfààní láti ṣàkànsí yóò ti pàdánù, ṣùgbọ́n kádàrá ní ń ṣe. So àwọn kankan wà sẹ́nu tu ẹkùn, ẹ kọ́kọ́ wò wípé ṣé ẹni tá a fẹ́ ní sẹ́tò ìwọ ẹkùn yìí ṣé yóò disvalue ẹ̀ ní, àbí yóò pa ni, àbágbàjẹ́ lẹ́nu ẹ̀, àbí kíní òun ló benefit ń bẹ̀, àbáwà là ń benefit ń bẹ̀. Utilize your brain and make use of your senses.
lábala àwọn tó ń ṣe say no to ẹkùn say no to ẹkùn irú ẹkùn kọ́ ló bí Sunday Igboho ló bírú ẹkùn kò wá ní burúburú kí bàbá máa ló dọwọ́ ọmọ òun lọ́rùn Sunday Igboho tí ń jẹ́ Sunday Igboho kí irú ẹkùn tó dé irú ẹkùn lálẹ́ òun jọ́ kiri àná ni so ó jìnnà síra wọn kéèyàn kan wá sọ pé kí n má ṣe prógrámù ní ìsìn ṣé prógrámù tí mò ń ṣe yìí ló sọ mí di ohun tí mo dà lónìí àbí mo monetize page mi àbóhùn ló ń fìdí mi bí máa ń gbé afárá lè rọ̀ bí wà alẹ́ ní mi nàdàmẹ́ kẹrẹ mi ọlọ́run ní lóní kálukú so kí wá ló ṣẹlẹ̀ gangan yóò ti tó bí oṣù kan ní ìsìn nípa ọ̀rọ̀ Berlin tí wọ́n ní ó ní case in court èmi ni olóyè Sunday Igboho ní kí n pe ta lọ́lọ́run wípé ṣínà báwọn ṣe ń wọ̀rọ̀ yìí yóò padà kan ta lọ́lọ́run o wọ́n wá pè é pé kó yọjú sáwọn wọ́n wá fún nímọ̀ràn pé ẹni tí ò bá ti bú ọ má bú wọn o mo wà ń bẹ̀ má bú wọn o nítorí ọ̀rọ̀ tó ń bọ̀ yìí yóò padà kàn án ẹni tó bá ti rí pé kò bú ọ má bú sì má gbé fọ́tò àwọn èèyàn síbẹ̀ ẹni tí ò bá ti bú ẹ̀sìn yín má bú ẹ̀sìn tiẹ̀ mo wà ń bẹ̀ jọ́nà mo ní kọ́ má ṣe fídíò ká ní wọ́n ṣe fídíò yẹn ẹ̀ bá rí jọ́nà wọ́n fún ní mọ̀ràn nígbà tá a ti gbọ́rọ̀ Berlin gbogbo àti ẹ̀kẹ́ tó lóye fún mọ̀ràn tó lóye fún kíní kan tí n bá wọrí kọ́ lọ́ọ̀dì màá rí the last day tí mo pe ta lọ́lọ́ èmi ni mo pè é wọn ní nọ́mbà olóyè Sunday nọ́mbà mi ló pè èmi mo pè yàrá ní ìjọ yẹn it will be around after 11 ilẹ̀ ti ṣú I called him ẹ mọ̀ pé tó bá dalẹ̀ àmọ́ ní ọ̀rọ̀ family discussion pé báwo ni kíní kan ni wọ́n wá rí ọ̀rọ̀ Berlin tí wọ́n lọ́rọ̀ wá ní ni wọ́n wá fi kábọ́ fọ̀rọ̀ gùn Sheikh Abdul Waris so this ìwé ẹ̀kọ́ agenda ẹ̀ ní jèrè ẹni tí ọba dájọ fún ni tọrọ ẹ̀ làákọ́wò só tí tó ni ṣáyè rẹ ti ní ìtumọ̀ tó tè ní Ọlátúnjí ìwọ tó ò tí má distract ni ó wá rí kábọ́ fọ̀rọ̀ gùn olóyè Sunday Igboho gbé wọn fún mọ̀ràn ohun tó wá bí tààrọ̀ yìí olóyè Sunday Igboho wọn tí ì jí àti rí lórí mídíà àwọn èèyàn ti ń pè wọ́n pé so olóyè Sunday Igboho wá láǹfààní láti wò pé kí ló ń ṣẹlẹ̀ gan kó o tó sọ̀rọ̀ àbí kó o tó bèèrú sílà àkàyẹ̀wò kó gbọ́n tí mo fẹ́ sọ olóyè Sunday Igboho wá wò pé ẹjẹ́ adébẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan nígbà tó olóyè Sunday Igboho débẹ̀ máa gbọ́ má dára rẹ̀ láàmú àwọn ọlọ́pàá tó wá àbáwọn tó wá àwọn mẹ́rin wọn àkọ́kọ́ wọn wà authorize nítorí iṣẹ́ interstate lẹ fẹ́ wá ṣe àkọ́kọ́ ó yẹ kí wọ́n rìpọ́ọ̀tù ní police station jurisdiction ti bí báyìí láti sọ fún wọn pé àwọn fẹ́ wá arrest èèyàn or the nearest police station tó wà nítòsí ibi tẹ́ ti fẹ́ arrest èèyàn àkọ́kọ́ nígbà tó lóye débẹ̀ olóye ní pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àti ẹlẹ́yẹlé làwọn ti wá gbajúmọ̀ wọ́n sì pe ọ̀gá ọlọ́pàá tó wà lẹ́lẹ́yẹlé pé pápápá ẹgbọ́n ṣé lóòótọ́ àtọ̀dọ̀ yín làwọn ọlọ́pàá báyìí ti wá wọ́n láwọn ò gbọ́n kankan kò sẹ́ni tó kọjá òfin àfẹni bá dó lábẹ́ àfẹni tí ò bá kọjá ayé ẹ̀ olóyè pè wọ́n láwọn ò mọ̀ kankan ẹnìyẹn láwọn ò mọ̀ kankan tẹ́ ẹ bá wo fídíò tó post ẹsẹ̀kẹsẹ̀ olóyè tún pe kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ọ̀gá wọ́n fẹ́ arrest lágbájá báyìí báwo ni yẹn ní arrest ta ni I've never nínú kéèsì yẹn kò sẹ́ni tó sọ pé ta lọ́lọ́run jàre àbójẹ̀bí ohun tá à ń sọ ni pé let's follow the real protocol tó bá ṣẹ̀ kò sẹ́ni tó kọjá òfin àfẹni tó bá dó lábẹ́ rẹ̀ bó bá ṣẹ̀ tẹ́ bá follow normal procedure olóyè Sunday Igboho ṣe bófin náà gbá wọn náà lẹ́sẹ̀kẹsẹ̀ lolóyè Sunday Igboho tún pé kọmíṣánná ìlú Ìlọrin Jimoh fúnra ẹ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì nothing was remitted mọ́tò tẹ́ gbé wá kò ní plate number ayé ti gbẹjẹ́ wọ́n arrest àwọn èèyàn kó lóye tó débẹ̀ tẹ́ bá wo fídíò yìí àwọn boys àdúgbò àwọn hooligans wọ́n ti block àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ti ń jà láti fẹ́ sun mọ́tò wọn olóyè just came in to rescue wípé ẹ mẹ́jà dàlúrú rescue team ni bó o wá ní sáwọn ọlọ́pàá àwọn tẹni olóyè fáwọn ẹrù ẹkùn lọ sólóyè ti fáwọn ẹrù ẹkùn síbì kan ní pé wọ́n bọ̀ wá mú ta lọ́lọ́run ni put it in your skull. Put it in your brain. Think about it. Ọ̀pọ̀ sásìkò olóyè wá pé àwọn ọ̀gá yìí láwọn mọ̀ sí anybody ò kàn lè sọ fọ́lọ́pàá pé máa lọ. Olóyè should be arrested. Arrested on what purposes? Stopping the court order. How can
nígbà tó jẹ́ pé gbogbo station tó jẹ́ irú ẹni yẹn nísìnyí tẹ́ ẹ bá gbé lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ tójú wọlé pé mo ni wọ́n gbé lọ ní ló fi yẹ pé ó yẹ kí wọ́n kọ́kọ́ follow protocol gbogbo stations wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n fẹ́ gbéyàn kúrò nínú state because inú state yẹn and again àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state ló yẹ kí wọ́n arrest yẹ kí wọ́n fà lé wọn lọ́wọ́ why chief give me kò ní nọ́mbà chief lọ́wọ́ ṣé nọ́mbà chief ló dilẹ̀ tó bá yẹ ṣé nọ́mbà chief náà ló dilẹ̀ tí ó fi wá fún ta lọ́nà pé kó mọ̀ pé òun àsọdùn àsọgbàrẹ nílẹ̀ mi ni mo pè é so gbogbo náà Ìrẹ́kùn what has Ìrẹ́kùn what is the impact of Ìrẹ́kùn in Sunday Igboho's life? Ìrẹ́kùn is just to secure guide our people. If you say you are not one, then you leave it. There is no proportion in this, it's a matter of choice. Ìrẹ́kùn doesn't feed me, doesn't feed Sunday Igboho. People, we just voluntarily leave ourselves in it. If you say you don't want, then leave it. It is your own cup of tea. So we are less concerned about you don't want Ìrẹ́kùn. That is the buoyant truth. Eléyìí ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń láǹfààní láti bú èèyàn àbí láti ẹ wá context láti ṣe láti guide láti secure títa lọ́lọ́run yóò tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wípé béèyàn bá lẹ́nu ní mo sàn ó lè jìyà ìmọ̀dí ẹja mọ tá a mọ̀ ṣe lórí content ká mọ tá a mọ̀ sọ ń bẹ̀ ká mọ̀ kó ọ̀rọ̀ tiwa di ọ̀ràn sẹ́lòmíì lọ́rùn mo mọ èèyàn tó ti pè mí lónìí bí ọ̀fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mo kàn wò pé àwọn èèyàn need clarification ẹlòmíràn ni Sunday Igboho ló wà behind wọn ohun tó mú èmi tí mo mọ̀ pé mo lè pe Sunday Igboho ní anytime tí mo bá pè tí ọba gbé mo lè pe ìyàwó tí mo bá pè tí ọba gbé mo lè pe ọ́ delay tó mú èmi tí mi ò lè máa búyàn tó mú èmi tí mi ò lè máa ṣépè fún yàn why will Oloye Sunday Igboho tell anyone to be abusing you? What is Oloye Sunday Igboho gain in it? Oloye Sunday Igboho kàn jẹ́ ni tó yẹ pé ṣé yàfẹ́ jẹ́ ni láyé àwọn àṣẹṣe so coming out Ìgbòho ló wà lẹ́yìn wọn fún kíni tó lọ́yẹ̀ Ìgbòho ní ọmọ kan fún wọn wípé kìnìkan what are the ẹni tí ò bá mọ̀ Ìrẹ́kùn aim and objective to protect and secure our land. If you say you don't want Ìrẹ́kùn, that's your own cup of tea, and Ìrẹ́kùn has been registered and there are a lot of processes behind it, so don't just take it like you send it to Ìrẹ́kùn, you are just a kind of maragini. Sunday Igboho is a person, Ìrẹ́kùn is a body. Sunday Igboho is not the one controlling Ìrẹ́kùn. Ìrẹ́kùn is being anchored by some people. So personality àti movement ó yàtọ̀. Personality ló lè Sunday Igboho lò lónìí. So that is the buoyant truth. Àkànbí èmi ò tún gba gbogbo àwọn tó bá jẹ́ blogger tí wọ́n ń búyàn àbí tí wọ́n ń defame ẹja kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tá a bá ti mọ̀ fáàlì bí ṣé a ṣì wà níbẹ̀ gbogbo àwọn tá a ṣì wà lórí ètò lórí ìkànnì tá à ń wò ó bí a ṣe ń gbé wá bá ṣe ń mú wá mo kí wa o mo kí wa gidigidi gan ẹ wò Ọlọ́run á máa wà lẹ́yìn wa ní gbogbo ìgbà Ọlọ́run á dẹ̀ máa bùkún fún wa bákan náà owó tá a fi ra dátà náà lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò túbọ̀ máa bùkún fún wa bẹ́ẹ̀ ni náà nìtàn wọ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa síwájú ṣé a ti rí nǹkan kan lẹ̀ lórí fọ́nrán àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ṣe ti rí bó ṣe lọ ẹ jẹ́ ká pàdé ní comment section kílẹ̀ yìí náà rí sí àmọ́ wo lẹ fẹ́ gbà àwọn tí wọ́n gbé ẹ̀sìn lórí ẹ jẹ́ kí Ọlọ́run ẹ̀sìn oníkálukú kó jà fún ká má ṣe sọ ọmọlúwàbí wa dànù ká dẹ̀ má sọ orílẹ̀-èdè wa di orílẹ̀-èdè jàǹdùkú lórí ẹ̀sìn ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá Olóyè Sunday Igboho lẹ́bi ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin tó jẹ́ pé fẹ̀kàntẹ́lẹ̀ ẹ fẹ́ràn Olóyè Sunday Igboho ẹ wá fẹ́ lọ opportunity yẹn pé àwọn ni ọ̀jẹ̀ àwọn ló dí ọlọ́pàá lọ́wọ́ tán ìjà kan gbé ta lọ́wọ́ ṣé bí àwọn ọlọ́pàá ṣe rìn ṣé bó ṣe yẹ kí wọ́n rìn ni wọ́n rìn yẹn ká bá wa sọ eléyìí tó ń jẹ́ òtítọ́ ká kò nídìí àbòsí jàre ẹ ṣeun gbogbo adájọ́ fọ́nrán ẹlẹ́ẹ̀kan sí yóò dára fún wa ètò ayé wa ní dojú ẹ já pàdé ní comment section ká gbọ́ èrò ọkàn tiyín náà lórí fọ́nrán yìí ẹ bá wa láìkí ẹ̀ bákan náà kẹ́ bá wa share láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.